ìṣọ́òru di ibùdó ẹ̀jẹ̀ níjọ CAC ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì. Agbébọn pa pásítọ̀ wọ́n sì jí ọ̀pọ̀ ọmọ ìjọ gbé lọ. Ọlọ́run dákun bá wa dá ìtọ̀bù padà sórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ di bó lọ kó yàgò fún mi lọ́nà lálẹ́ àná ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 nígbà táwọn agbébọn kan ya wọ ilé ìjọsìn CAC ẹ̀dá oníyọ̀ lẹ́kìtì lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́òru lọ́wọ́. Àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn ṣàlàyé pé ṣàdédé làwọn agbébọn náà òun ni wọ́n mọ̀ sínú ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣekú pa pásítọ̀ ìjọ náà kí wọ́n tó jí àwọn ọmọ ìjọ kan gbé lọ. Àwọn ó sojú mi kòró wọ́n ní àwọn agbébọn náà ṣọṣẹ́ fún bíi ìṣẹ́jú mélòó kan kí wọ́n tó jí àwọn olùjọsìn náà gbé lọ sínú igbó. Ohun tá a mọ̀ gbọ́ ni pé àwọn àgbàlagbà àtàwọn ọmọdé wà lára àwọn olùjọsìn tí wọ́n mọ̀ jí gbé náà. A kò tí ì lè sọ ní pàtó iye àwọn èèyàn tí wọ́n mọ̀ jí gbé lọ, àmọ́ ìṣẹ̀lẹ̀ náà rèé ó ti dá ìbẹ̀rù bojo sílẹ̀ nílùú ẹ̀dá oníyọ̀ Èkìtì. Òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì kan tí kò fẹ́ ká dárúkọ rẹ̀ mà sọ wípé àwọn agbófinró wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn èèyàn tí wọ́n mọ̀ jí gbé náà. Ó ní òun ní ìdánilójú wípé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ jí gbé náà ń làwọn agbófinró yóò dóòlà. Bákan náà kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì CP Falade Adégoróyè Michael ó ti ṣèlérí pé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ bí àwọn agbébọn tó ya wọ ilé ìjọsìn CAC ẹ̀dá oníyọ̀ Èkìtì níbi tí wọ́n ti yìnbọn pa pásítọ̀ tí wọ́n sì jí àwọn ọmọ ìjọ gbé lọ. Bákan náà CP Michael máa sọ pé àjọ ọlọ́pàá gbọ́dọ̀ fọwọ́ òfin mú àwọn jàǹdùkú agbébọn tó ṣiṣẹ́ láabi náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní nǹkan bíi aago 10:30 alẹ́ àná tí ń ṣe ọjọ́ Ṣẹ́gun Tuesday ìyẹn ọjọ́ 28 oṣù kẹrin yìí ń làwọn agbébọn 5 òun ni wọ́n ṣàdédé ya wọ ṣọ́ọ̀ṣì náà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́òru lọ́wọ́ tí wọ́n sì yìnbọn pa àlùfáà ìjọ náà. Lẹ́yìn tí wọ́n ṣekú pa àlùfáà ìjọ náà tán òun ni wọ́n máa jí àwọn ọmọ ìjọ kan gbé lọ. Àwọn ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn àtàwọn fijilantè wọ́n máa ti bẹ́ sínú igbó láti dóòlà àwọn ọmọ ìjọ tí wọ́n máa jí gbé lọ. Bákan náà òun ni wọ́n fi ìdánilójú rẹ̀ hàn pé àwọn ó fi ọwọ́ òfin mú àwọn jàǹdùkú agbébọn náà. Kọmíṣánná ọlọ́pàá wá rọ àwọn olùgbé ìlú náà wípé kí wọ́n má ṣe fòyà kí wọ́n sì má bẹ̀rù rárá torí àwọn agbófinró yóò máa sapá wọn láti dóòlà àwọn tí wọ́n máa jí gbé lọ. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá sọ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò rí wípé irú ìṣẹ̀lẹ̀ báyìí kò wáyé mọ́ ní ìpínlẹ̀ Èkìtì. CP Michael tún wá sọ fáwọn èèyàn ìlú náà láti máa tẹ̀lé ohun tí ìjọba sọ tẹ́lẹ̀ wípé kí wọ́n máa fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ìgbàkúùgbà tí wọ́n bá ti fẹ́ ṣe ìṣọ́òru kí iléeṣẹ́ ọlọ́pàá lè pèsè ètò ààbò tó péye fún wọn. Kọmíṣánná ọlọ́pàá ó tún wá rọ àwọn aráàlú láti wà lójúfò ní gbogbo ìgbà kí wọ́n sì fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n bá ti kẹ́fín ẹnikẹ́ni tó ṣe nǹkan tó mú ìfura dání. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, a kú ìmúraṣẹ́ tòní, àánú Ọlọ́run ọba yóò fọ̀ nínú ayé mi àti yín o, àmín.